Africa Content TV. Àfà ń wò lọ́wọ́. Alhamdulillahi Rabbil Alamin. Ó yẹ gbé báyìí. Alhamdulillahi Rabbil Alamin. Inú ilé àlùfáà wa Imam Qosim la wà yìí. Alhamdulillah. Níbi Ọlọ́run ti dára tuntun fún wa. Àfà bó sínú yín dùn, bó nínú yín ṣe ń rí náà. Fún mi máìkì yẹn. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillah ẹgbà. Bí yẹn bá gẹ̀ẹ́sì nínú mi kò lè kọsẹ̀. Wàláhì inú mi dùn gan ni o. Allahu Akbar. Wàláhì. Inú yín dùn gan. Gbogbo ẹ̀yẹn ní sábàbí Ọlọ́run bá ń san yín lẹ́san rẹ̀ o. Àmín. Ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣàdúrà lọ́nìí. Ọlọ́run bá ń san yín lẹ́san rẹ̀. Àmín. Gbogbo bí tẹ́ nírẹ̀kẹ́ oore sí Ọlọ́run ṣoore fún yín bẹ́ẹ̀. Àmín. Bí tẹ́ nírẹ̀kẹ́ oore sí Ọlọ́run ṣoore fún yín bẹ́ẹ̀. Àmín. Ẹ ti dáadáa ọkàn tí ọkàn yẹn Ọlọ́run jẹ́ kó kàn án. Àmín. Ẹ ń tábùrọ̀ wá kàn tí ọkàn yẹn Ọlọ́run jẹ́ ọkàn láéláé. Àmín. Gbogbo àwọn èso tó ń tara ń jáde Ọlọ́run sí wọn ní alálùbáríkà. Àmín. Torí tẹ́ẹ̀dá bá lálùbáríkà wàláhì tó bá ṣe nǹkan 1 naira yóò pé 1 billion. Alùbáríkà ní bẹ lára rẹ̀. Wà lára nẹ́bí Ọlọ́run mọ́ta máa fún wọn ní alálùbáríkà o. La hawla wala quwwata illa Ya Rabbi igfir li qariha wa samiha wa walidina wa alina wa jiratina wa kullina sayyidina li afwi muqtadir wa qad ataritu junuba la idadara بكي والعيشر والأمون أن كل ما مني أشغلني فقد أتالب والقلب منكسر أرجوك يا ربي في درهم ترحمنا بجاء ما في يد الساب والهد. Kútúbà yẹn wà tún bẹ̀rẹ̀ níta nísìn. Ẹ tún kútúbà yẹn bẹ̀rẹ̀ níta ẹbí bàbá yẹn kí náà fẹ́ sọ. Naam. Báwọn sọ̀rọ̀. Ṣé ó ti padà dé? Ó yẹ bẹ̀rẹ̀ kútúbà náà. Ya Rabbi igfir li qariha wa samiha وللمسلمين جميعا أينما خدر ووالدينا وأهلينا وجيرتنا وكل لكن عفوك لا يبكي ولا يشر والأمر أن كل ما بني أشغلني فقد أتالب والقلب منكسر أرجوك يا ربي في درهم ترحمنا بجاء ما في يد الساب والخجر يا رب آسم لنا أجرا ومغفرة فإن جودك بحر الأيام أشر وكدو بيو لهلا بكاركة وفارج الكرب أن أنت منكسر وكن لطيفا بنا في كل نازلة لطفا جميلا بإن أخوات تنأسر لطفا جميلا بإن أخوات تنأسر. Alhamdulillahi Rabbil Alamin. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Alfa ní èyí tí ò ní pẹ́ mọ́ gbogbo ń tá a fẹ́ kọ́lọ́run ó ṣe níwọ̀n Ọlọ́run ti ṣe ẹ ṣé bàbá wa. Alhamdulillah. Bàbá wa yìí wọ́n jẹ́ kan lára àwọn jàmá mọ́sálásí àlùfáà àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá mi. Bàbá ti wá gbé tí táwọn wọlé bọ̀ náà ti ń wá súnmọ́ wa ṣùgbọ́n mo ní láti mọ ń tán fẹ́ sọ kí n tó sọ wípé bàbá kí lẹ rí sí tí ó ń ṣẹlẹ̀ yìí bàbá níṣẹ́jú kan. Tó alhamdulillah orúkọ tèmi ni Mikael ibnu Abdulsalam. Ọlọ́run ní fi ilẹ̀ wa. Allahumma àmín. Tó inú wa dùn púpọ̀ níkan ní ipò tí a bá ìmáàmù wa inú wa dùn púpọ̀ torí àti ẹ̀rọ kan ilé rárá ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá tí Ọlọ́run lò fún ìmáàmù
tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín o a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ba nǹkan yín ò ní bàjẹ́ o tó ẹ ṣé adúpẹ́ o. ẹ ní contribution kan tẹ́ ń sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni mo ní kí n tọ́lọ̀ bá ta lè yín sọ lórí afẹ́fẹ́ ni. mo ní kí n bá yín sọ ní gbòǹkẹ́lẹ́ ni tó bá jẹ́ ní dáàgbé sórí afẹ́fẹ́ ó dà pé mo ti yan fún àwọn ìmáàmù. bàbá yìí ń bá wa ọ̀rọ̀ náà ṣé ó ti dé padà ó ti dé ó yá bàbá eléyìí lẹ́ẹ̀ fi sọ̀rọ̀ tàbí eléyìí ẹ̀yọ̀ yẹn kún un bẹ́ẹ̀ kò sí eléyìí lára rẹ̀ rárá. ó yá bàbá wa fẹ́ ṣe contribution kan ká tó máa lọ. tó mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ ni lórí ọ̀rọ̀ ìyàwó ìmáàmù wa bí ìyàwó rẹ̀ náà torí mo ṣe alábàápàdé ẹ̀ obìnrin náà ó ti lọ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì pátápátá mo wá ń bẹ gbogbo mùsùlùmí bí ìyàwó rẹ̀ gbèsè tá a bá gbé tíyàwó náà tí ó fi padà sínú ilé ìmáàmù torí nígbà tí èmi bá sọ ó yarí pátápátá ó ní àwọn pásítọ̀ kan wọ́n gbàdúrà òun lọ síwájú wọn òun kúnlẹ̀ kan gbàdúrà fún un níbi tí wọ́n ti ń gbàdúrà sọ pé sẹ́mi òun gbé tí ó lè padà síbẹ̀ má padà síbẹ̀ o ní tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n bá arábìnrin náà sọ mo wá wáyé pé a gbọ́dọ̀ máa wo ìran àwa náà gbọ́dọ̀ ṣe ìgbésẹ̀ lórí bí obìnrin náà bá ṣe gbà padà tí ó sì padà sínú ilé ìmáàmù tí ò ní sí wàhálà mọ́ láàrin àwọn méjèèjì ìyẹn mo fẹ́ kí a ṣe ìgbìyànjú lé lórí. ẹ ṣé bàbá ọ̀rọ̀ tí bàbá sọ yìí ọ̀rọ̀ làákàyè ni Ọlọ́run ní pa làákàyè ń sà ó dùn mí pé ọjọ́ ti lọ ní àkókò yìí ọ̀rọ̀ tá a fẹ́ máa rán yìí yóò jọ̀rọ̀ tó lè gba àkókò ṣùgbọ́n ní fẹ́rẹ́fẹ́ èmi ṣiṣẹ́ lórí pé mo fẹ́ rí ìyàwó àfà ṣé bàbá ń gbọ́ mi so nígbà tí mo béèrè pé ìyàwó àfà bò ni a ti fẹ́ rí mo ní káwọn èèyàn bá mi sọ fún ìyàwó àfà pé bò láti ríra so ohun tí ìyàwó àfà padà fi ránṣẹ́ sí mi ni pé òun ò ráyè interview rádaràda kankan àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀. n tó sọ ránṣẹ́ sí mi nìyẹn bẹ́ẹ̀ sì ṣe ń wo èmi tí mo dúró yìí náà ìyàwó méjì ni mò ń control so nígbà tí n bá wá tẹ́ lọ́wọ́ ìyàwó mi ṣé torí pé mo fẹ́ tún n tí ó bàjẹ́ ṣe mo fẹ́ tún lé ṣe ní wàá máa gba nígbà tẹ́nìkan bá tún pé tí mò ń ṣe ìnira dáradára ní tí ń gbowó lórí ẹ̀ tí ń gba kọ́bọ̀ lórí ẹ̀ tí mò ń fi ń ṣe títọ́ lọ́hùn àti tànẹ́bù Muhammad kì í sì ṣe tí ò yọwó àfáà kú rówó owó tá àfáà rí bí ò bá mọ lékè 10 million so ṣé kè wá ṣé tí n bá fẹ́ gbà ń bẹ̀ ṣé kò ní níye ṣí àmì ni tí n bá sì gba ṣí àmì ṣé kò ní ní tèmi náà fi ṣe so ní tí ò wá mú mi gba 5 naira nínú ìkúnlọ́wọ́ táwọn ọlọ́rẹ̀ èèyàn ṣe fún àfáà yìí àti tèmi náà ṣe fúnra mi pé mi náà fi ṣàfáà ní ìrànlọ́wọ́ so nítorí wọn máa gba ṣámù so ṣátìmù ni ìyẹn jẹ́ fún mi látara pé kí obìnrin náà fi ránṣẹ́ sí mi pé wọn ò ráyè ìntàfíù rádaràda kankan so ẹ mọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá gba sùúrù ó sì gba kí ẹ̀dá ó fi ojú balẹ̀ kó lè bá a rí mú bí ò bá tí ì rẹ̀ jà wọn kì í parí ẹ̀ bọ́lọ̀ ń bá kádàrá pé ìyàwó yẹn làáfàá sì máa fẹ́ alhamdulilayi rabbil alamin tí ọlọ́run bá lóun ní ó jókòó ti iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ àfa tọ́lọ́run bá sì ní tọ̀ òun tó fẹ́ wẹ́lòmíì fáfáà ni kò yé èmi kò yé ẹnì kankan èmi ò sì ṣetán àti wá ìyàwó fáfáà bí kì í ṣe wípé àfáà ni àfẹ́yẹ sọmọ kékeré tá a sọ fún pé báyìí ló ṣe ṣayé rẹ̀ àfọwọ́sirọ lápá fine man irùngbọ̀n ló yọ gétọ̀ yìí ló dàbí igun lúdò ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ṣọ́ọ̀pù àfáà wa Muhammad Qosim ní a ti parí ṣọ́ọ̀pù náà wọ́n ti ṣe gbogbo èèyàn náà òun lẹ ti rí yìí ọwọ́ nǹkan tó kù nísìn àfáà ṣé nínú tí àwọn èèyàn fún yín ṣèbí ń tẹ́ fi ẹ sọ pé lórí iṣẹ́ yín ẹ ti ra ẹ̀rọ yọ block. ẹ̀rọ yọ block. ẹ̀rọ yọ blọ́ọ̀kì. bẹ́ẹ̀ni. kí làwọn tẹ́ ẹ ti ra ẹ sọ. ẹ̀rọ yọ kí ni block náà ni à ń process. ẹ̀ ń process àbẹ́ ẹ ti ra. a ti ra a ti ṣe gbogbo yẹn tẹ́ bọ̀ a ti já yẹn a ti já cement.
ẹ tí ìjà yanrìn ẹ tí ìjà sìmẹ́ǹtì ok ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ fẹ́ fi máa ta sìmẹ́ǹtì rẹ kí gbogbo nǹkan tó fi lè máa rí bó ṣe yẹ kó rí àfa ìmọ̀ràn mi pàtàkì tí mo tún fẹ́ fún yín mọ̀ọ́mọ̀ sọ ilé ìlójú gbogbo ayé kí wọ́n lè mọ̀ ni wípé iṣẹ́ yín bricklayer tẹ́ ń ṣe ẹ má fi iṣẹ́ náà lẹ̀ o ṣàgbé àbá mi wà tí àgbáyé náà sọ fún yín ẹ má fi ilẹ̀ o ẹ má torí pé bóyá àwa ó mọ lóde à ń lò dé àbí kinní kan níjọ ẹ bá ráyè ẹ tẹ̀lé wa ká lọ níjọ tí iṣẹ́ bá wà àwa náà ó mọ yọ̀ǹda yín ẹ gẹ́ẹ̀tì a gbọ́dọ̀ torí pé ẹ já àfà káwọ́ iṣẹ́ táyé rí yín tí wọ́n fi ṣàánú fún yín ń tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi níyì ẹ gbọ́dọ̀ gbé nǹkan yẹn jùlẹ̀ láéláé ẹ̀yin náà dẹ́ ṣàlàyé fún mi pé ọ̀rọ̀ ilé yìí pẹ́ mójútó gbogbo tí wọ́n ń ṣe ń bẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ ráyè sí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ so láti sìn báyìí nísìn àyè ti yọ láti máa ṣiṣẹ́ yín àbí tẹ́sí tó máa fa anásù níbi ẹ ti ń lágbára Ọlọ́run ẹ tún fún anásù kan lágbára Ọlọ́run ẹ fún anásù kan ó yá. Jalilu karimu la yazalu bi rahmati Jalilini karimuni wa bi rahmati daima Jalilini karimuni wa bi rahmati daima. fẹ́ pé nọ́mbà yín àwọn èèyàn ti mọ nọ́mbà yín tẹ́lẹ̀ wọ́n ẹ tó tún pè káwọn èèyàn tó gbọ́. 081 àwọn èèyàn máa kí n kú oríire 57 90 67 38 alhamdulilayi pé lẹ́ẹ̀kan sí. 081 57 90 67 38 kí ni ti bojú tó gbé dání. náà lẹ́yìn náà tí gbogbo ohun tí a ṣe yìí ṣe bí ẹ nílò ìrànlọ́wọ́ kankan mọ́. mo nílò ìrànlọ́wọ́. ẹ fi máìkì sọ̀rọ̀ àwọn olólùfẹ́ yín ń gbọ́ yín. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ ràn mí lọ́wọ́ náà gbogbo oore yín Ọlọ́run ò ní dá dúró. àmín. wọn kẹtẹ ń fẹ́ Ọlọ́run sì fẹ́yìn náà. àmín. bí tẹ́ níràn kan sí Ọlọ́run sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ bí tẹ́ níràn kan sí Ọlọ́run sọ̀rọ̀ fún yín bọ̀. a tún ní ìdìrànlọ́wọ́ o lórí sìmẹ́ǹtì tá a fẹ́ mọ tà ọjà sìmẹ́ǹtì tá a fẹ́ mọ tà. bí báyìí ṣe sìmẹ́ǹtì wáyé pé building material tó rọ́pọ̀lọpọ̀ náà ń pè mí pé building material ló jẹ mọ́ṣẹ́ tí mò ń ṣe. ṣe mọ̀ ń pa yín. mi tí mọ̀ ń pa rẹ̀ àmọ́ ó jẹ mọ́ṣẹ́ mi díẹ̀ àádọ́ àwọn tí ó yóò tírénì wá fún bẹ́ẹ̀ni. lórí ẹ̀ tẹ́ mọ̀ ta nínú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ tí mọ̀ ta nínú ṣọ́ọ̀bù yìí bẹ́ẹ̀ni. ibo níbi tẹ́ ti fẹ́ mọ yọ búlọ̀kù yẹn. ẹ wà ní area ọ̀nà báyìí area ọ̀nà ọlọ́sùn yẹn. ṣe bẹ́ẹ̀ ti ra irinṣẹ́. a ti ra gbogbo ẹ̀. tẹ́ fi mọ yọ búlọ̀kù. tẹ́ fi mọ yọ gbogbo ẹ̀. irinṣẹ́ ti délẹ̀ báyìí. irinṣẹ́ ti délẹ̀. ẹ ti ráàyè tí. a ti ráàyè bẹ́ẹ̀ ni a ti ráàyè. àmọ́ ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí ló wá kù mbẹ̀. lẹ́yìn ká install gbogbo irinṣẹ́ yẹn ká já sìmẹ́ǹtì àti yanrìn. tẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́. bẹ́ẹ̀ ok yóò wà online níbí lẹ́ni tó rí rẹ̀ ó wù pé abun àfáà yìí nìkan ó dẹ̀ lo ó utilize ẹ̀ dáadáa ó wù wá àtúnfẹ́ ta lọ́rẹ̀ nípa àbítọ́rọ̀ yìí kù sí sàmọ̀ pé mìíràn bá kọ́ ẹni tó pọnmi àbọ̀ kò gbádùn ẹni ó rù yóò rù yọnu ó yà fà ẹ tún pe àkáǹtì nọ́mbà yín àwọn aláàánú ó tún máa kàn sí yín. 00 00 50 50 49 49 94 94 98 98 Access Bank. Access Bank. 00 wọ́n bá Qosim. Ismail Qosim. Ismail Kasim bẹ́ẹ̀ ni Ismail Kasim. ó yá ẹ tuntun pè. 00 0 méjì 50 50 49 49 94 94 98 98 Access Bank. Access Bank. Ismail Kasim. Ismail Kasim ìyẹn ni orúkọ àkáǹtì àfà ẹ bá wa tún sìnkún lọ́wọ́ fún wọn lórí ṣọ́ọ̀pù kó má bàa gbófo lórí irinṣẹ́ kinní tí wọ́n rà kí irinṣẹ́ náà má bàa wà lásán kó má bàa waste so nítorí pé ẹ mọ̀ pé ìkúnlọ́wọ́ yín náà làfà jẹ débi ẹ wo olùkọ́ àfà nísìn àgbòkọ́kọ́ fi lè ṣàdúrà fún Alhaji wa Muhammad Bashir Opulence àwọn ni wọ́n ṣe àfáà lọ́sọ̀ọ́ báyìí àbíṣe bínú tíjọ́ ní náà ni wọ́n rán àwọn agbádá kẹ́rìkẹ́rì àti àwọn
ṣé kàftálá pẹ̀lú mọ́lá style wọ́n rán fún àfáà lóríṣiríṣi so ìkànnù ẹ̀ náà la tún bẹ́ sí báyìí ọlọ́mọdé ó bàjẹ́ ojú ó máa dá sí àfáà is open for any type of help àwọn ará alálàájì kan pé àfáà páwọn fẹ́ fi wọ́n ṣe ambassador tá a bá tún gbọ́ látọ̀dọ̀ wọn I appreciate then àwọn tí wọ́n fún àlùfáà wa ní umura December inshallah pálí àfáà ti fẹ́ délẹ̀ wọ́n ti fún àfáà ní hajj ẹ dúpẹ́ alhamdulilayi rabbil alamin Allahu akbar ọmọ tó ń sọ ọlọ́run lẹ́sọ̀ ọlọ́run máa ń sẹ́ bí bàdẹ́ sọ rere o la hawla wala quwwata illa billahi aliyyil azim. a ní rí jù báyìí lọ lẹ́yìn náà nínú tá à ń fún àlùfáà náwó sára mọ́sálásí ilé ọlọ́run ṣé ká sáré stro débẹ̀ ń ṣẹ́jú kan ìfẹ́ ká ṣe kínní ìlàbọ̀ ẹjẹ́ àrìn ilẹ̀ ẹ̀dá kò torí àsìkò Jímọ̀ tí ó ti tó so àlùfáà ń ṣe ìnáwó lórí mọ́sálásí náà tí wọ́n dẹ̀ ti bá a débì kan ẹrú ọlọ́run kan wà tí ó pe àlùfáà ní the other time tó lóun ó ṣe àwọn iṣẹ́ kan ní ara mọ́sálásí yẹn onítọ̀hún ṣeun dáadáa o a dúpẹ́ lọ́wọ́ wọn o a dẹ̀ ṣàdúrà fún wọn yìí pé àtàyé wọn ìkankan ò ní bàjẹ́ ńbẹ̀. àmín. ọlá àti tóbi aṣáájú ẹ̀dá ànábì Muhammad sallallahu alayhi wa sallam. mọ́sálásí tí àlùfáà ti ń kírun mọ́sálásí àdúgbò yìí tí àlùfáà ti jẹ́ imam mọ́sálásí náà ládé yìí ẹ rí i pé ó ti yàtọ̀ báyìí wọ́n ti gbé sókè wọ́n ti bá a dé ṣé linted kọ́lẹ́ mọ́ pé. linted bẹ́ẹ̀ ni. wọ́n ti bá a dé linted. linted olùkọ́ tá a fẹ́ ṣe báyìí. ẹrú ọlọ́run kan ló wá lòun náà ní òun fẹ́ ó kórin wá àbí. bẹ́ẹ̀ni. wọ́n dà pé wọ́n ní wọ́n ṣe àwọn kankan náà ń bẹ̀. wọ́n lọ́kọ́wọ́ german floor yẹn. nákọ́wọ́ german floor ló lé yẹn. so wọ́n dẹ̀ kórin wá. so ẹ̀yin lẹ wá ń ṣènáwó yòókù nínú táwọn èèyàn ń fún yín alhamdulilayi rabbil alamin ẹ rí i pé kànúdù kọ́ lẹni tí ẹ̀ ń ṣe oore fún aláìmọ́ kọ́ ni ẹni tẹ́ ẹ ṣe fún so mọ́sálásí náà ní ẹ rí i pé ó sì nílò náwó ó sì nílò oríṣiríṣi nǹkan wàtújáhídù nàfi sabilillahi bí amwalikum wa anfusikum ẹ jẹ́ kí kálukú náà ṣe jihad ká ṣe gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́n pẹ̀lú tọ́lọ́n fún wa kó tó di pé yóò gba ẹ̀mí tá a fi ní nǹkan yẹn toríjọ́ tẹ̀mí bá ti bọ́ àwa kọ́ la ní mọ́ ẹni ó bá kú lẹ̀ ni ó máa ní nǹkan yẹn so mọ́ṣáláṣí rẹ̀ tí àlùfáà tí wọ́n bá dé ibi aṣàdúrà fẹ́rú ọlọ́run tó kún àfáà lọ́wọ́ nígbà tí wọ́n tó wọ́ german floor tán dẹ̀ ṣe nǹkan kọ̀ọ̀kan ọlọ́mọdé tí wọ́n ó bàjẹ́ ìgbà yìí náà tẹ́ wá bùn àfáà lówó tí wọ́n tún fi rí náà sórí mọ́ṣáláṣí nínú àwọn owó náà ọlọ́mọdé tí yín náà ó bàjẹ́ o wọ́n yọrọ yóò dàrú ọlá ṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. So whoever wants to support this thing ẹni ó bá tún ní ìkúnlọ́wọ́ kan àbí kejì tó fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àlùfáà Muhammad Qosim mọ́ṣáláṣí rẹ̀ ṣọ́ọ̀pù àfáànù lọ́hùn yẹn tí wọ́n fẹ́ máa ṣòwò búlọ́ọ̀kù owó sìmẹ́ǹtì odidi ẹkọjú bíi odidi owó wọn ò fi ra ọjà síbẹ̀ wọ́n dẹ̀ ti ṣètò bí wọ́n ti máa yọ búlọ́ọ̀kù náà wọ́n ti ra irinṣẹ́ tí wọ́n fi máa ń yọ búlọ́ọ̀kù yẹn ìkúnlọ́wọ́ yín kò sí nǹkan kan tó kéré kò sí tó pọ̀ jù fún àlùfáà Muhammad Qosim account number àwọn la wọ́n ti pè lẹ́ẹ̀kan yẹn wọ́n dẹ̀ ti pe phone number náà ẹ tó phone number pè lẹ́ẹ̀kan péré. 081 57 90 67 38. ẹ mọ̀ pé àlùfáà wa Muhammad Qosim sórí ẹ̀ ọ̀nà tẹ́yìn náà bá tún lè gbà ṣe ìkúnlọ́wọ́ fún wọn bá a bá gba ọ̀lẹ́lẹ̀ àmọ́ sìn délé ni bá a bá fún ọ̀lẹ́ láṣọ ẹ̀jẹ̀ àbàpá aláró orí ẹnì kọ̀ọ̀kan wa ò ní bàjẹ́ àtẹ̀mí àti gbogbo ẹni tí ń dúró níkun lọ́wọ́ pé sọmọlàkejì ò ní bàjẹ́ ọ̀rọ̀ ayé wa ò ní dàrú ọlá àlùbáríkà ò ní ọlá ò ní jímọ̀ mọ́jà wa náà owó ọ̀bọ mọ́jà bọ́rọ̀ wa dórí ta kò yí wa àpọ́nlé specially appreciate all lovers all my fathers all my mothers my sisters my brothers be it in Islam or in other religion. I really appreciate all and sundry for your love, for your support, for your contributions to the success of this charity task of the thing. I will forever appreciate you all, and I pray to Allah subhanahu wa ta'ala continue being with you, bless you,
grant your heart desires, position you into the right space of life. Inshallah Rabbil Arshil Kareem, you shall never lack. Inshallah. Ẹ ṣé o, ẹ kú fẹ́ adúpẹ́. Ẹlẹ́ẹ̀kẹfà níbẹ̀ àbí ètò yóò kan pátápátá ọ̀rọ̀ fi sabilillah tá à ń ṣe tá a fi ń bùn àwọn èèyàn ní nǹkan. Àwọn kọ́ọ̀lù ti fẹ́ ṣe mí léṣe látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ onílé ọlọ́nà gbogbo kálukú tá à ń pè ní mi ò mọ́gbọ́n tá a fẹ́ dá sí mọ́ o. Ẹ dákun ẹ̀yin èèyàn wa, ẹ ṣàánú wa o. A post account number sórí péèjì níjọ́ yẹn. Àwọn tí wọ́n ní wọ́n ṣe nǹkan kéékèèké. Owó yẹn ò tó láti fi fún àwọn èèyàn tí wọ́n ń pè wá lábẹ́nú páwọn nílò ìrànlọ́wọ́. Àbí pé èèyàn bá nílò 100,000 tá a sì rí evidence pé lóòótọ́ ló nílò rẹ̀ tá a wá fún ní 15,000. Ṣé pé bí ìgbà tí a gbé kúrò nílẹ̀ ẹlẹ́ náà ni ó lè lọ fowó ra ń jẹ báwọn. Problem rẹ̀ sì ń ṣẹ́kù mẹ́. Ẹ dákun gbogbo ẹni ó bá fẹ́ kún charity yìí lọ́wọ́ tó fẹ́ kún àwọn èèyàn lọ́wọ́ nítorí pé owó tẹ̀ ń bùn wọn àwọn náà là ń fún kì í ṣe owó títọ̀dọ̀ mi. Gbogbo ẹni bá fẹ́ kún wa lọ́wọ́ pátápátá lórí àwọn charity something yẹn, ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ẹ kàn sí wa lórí the UBA account tá a máa ń lò fún ti charity láti fún àwọn èèyàn. Ẹlòmíì lóyún kò ní tí ó fi rẹrù ọmọ, ẹlòmíì ń bẹ lọ hospital torí 30,000 50,000 wọ́n fi dá dúró ń bẹ̀. Oríṣiríṣi làwọn nǹkan láwọn tó wà tangible, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ń pè fáwọn nǹkan míì tí ò ní meaning. Tèmi náà wò pé ṣé n tó fẹ́ pè fún tó fẹ́ kí n fún ọ lówó táwọn èèyàn fún wa fún ni ò fẹ́ gbá wa nìyẹn. Ẹnìkan ò dẹ̀ lè ríìpù wa àfi tí yóò bá rógun ayé ló kù. So account number táwọn èèyàn ń fi tọrọ kọ́bọ̀ fún charity yẹn òun náà ni 102 570 5844. Ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí 102 570 5844. UBA account ní ẹ ti rí Aponle Anobi Entertainment World. That is the account number tí wọ́n fi ń dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ní ti àmìyà ní ti kárí gbogbo ayé ní gbogbo ẹni tí ó bá pè tọ́lọ́run bá ní kára àǹfààní àti àtẹ́ǹdì sí lẹ́ni Ọlọ́run bá fẹ́ rán wá sí. Ẹ mọ́ lè rò pé gbogbo èèyàn la lè dá lóhùn, gbogbo èèyàn kọ́ la lè àwa gangan ò tó ṣoore fúnra èmi sèmi gan tó ṣoore fúnra mi ká tó wá sọ gbogbo èèyàn. So ẹni tọ́lọ́run bá ní ká lè dáhùn fún ìbéèrè rẹ̀ iye tó bá wà nílẹ̀ náà kinní náà òun là ń pín là ń há fún àwọn èèyàn ní gbogbo ìgbà. Inshallah Rahman ojú òde ní tiwa ọkàn wo máa balẹ̀ ayọ̀ wa ò lè kún. Ọba tó ṣe tàlùfáà Imam Qosim láṣeyọrí Olúwa yóò jẹ́ gbogbo wa náà láṣeyọrí ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run ọlá bismillahir rahmanir rahim. Allahumma salli salatan kamila wa sallim salaman tamma ala sayyidina Muhammad alladhi tanhalu bihi al-uqud wa tanfariju bihi al-kurab wa tuqda bihi al-awahij wa tunalu bihi al-ragahib wa husnul hawatim wa yassasqal jamal wajhikal karim wa ala alihi wa sahbihi fi kulli lamhatin wa nafasin bi adadi kulli ma'lumin laka ya rabbal alamin. Tẹ́ bá ti fẹ́ mọ̀ pé àlùfáà Imam Qosim ní sẹ́mọ̀ ní bàbá onílé tuntun. Congratulations to you. Ọlọ́run jẹ́ fi gbígbó ẹ̀mí àtàwọn àti àlọ́ rẹ̀ yín.